2023, Yoruba nation will stand. I say it openly, clear. Agbára Ọlọ́run ti dìde, Ọlọ́run ti gbàkóso. Agbára ló máa fún wa ní Yorùbá nation sí. Agbára Ọlọ́run fúnra rẹ̀ ti fún wa, Ọlọ́run ti fún wa, Ọlọ́run ti fún wa, ẹ má wọrí, kò dẹ̀ pẹ́ mọ́. Èmi ìfẹnu sí pé ọdún yìí ni mi ò sọ pé ọdún mi. Ṣé tí Nàìjíríà máa bẹ̀rẹ̀ sí ní dání àbí tí Yorùbá máa dá dúró gẹ́gẹ́ bí Yorùbá nation? Máa dá dúró sẹ́ẹ̀. Nínú ọdún yìí náà. Ọdún yìí ni sẹ́ẹ̀. Ọdún yìí ni. Kì í ṣe ọdún mi. 2023, Yoruba nation will stand. I say it openly, clear. 2023, Yoruba nation will stand. Pẹ̀lú agbára Ọlọ́run. With God's power, not by sham. God have already prepared everything and working for it. In the truth. And nobody can change it. When God says yes, nobody can say no. And when God says no, nobody can say yes. Have full assurance on that. So, lẹ́yìn election yìí náà. 23, Yoruba nation will stand. Lẹ́yìn ìdìbò yìí àbí báwo? Maybe before ìdìbò or ìdìbò dé o or after ìdìbò, I know for sure that 2023 Yoruba nation will stand. Kí ló kù? Kò sóòótọ́ ṣọ́ọ̀ṣì mọ́, kò sí mọ́ṣáláṣí, ẹ wá ní kò tọ́ wà ń lù. Mo máa ń sọ gbogbo ní ẹni bí gbogbo. Mi ò dẹ̀ kọ́ anything tó lè ṣe fún mi, pátápátá wọn pa mí, that's it. Kọ́sà àwọn èèyàn kórìíra òótọ́. Now, bàbá Ìgbòho pàdé alàgbà jẹ́jẹ́ ni o. Ogun yìí kì í ṣe ogun èèyàn, ogun Ọlọ́run ni. Ẹ jẹ́ ká fi lọ́lọ́run lọ́wọ́. Ẹ̀yin náà lè máa dúró, Ọlọ́run á dẹ̀ back. Tọ́lọ́run bá back èèyàn kò lè já yọrí. Kò lè já yọrí o. Ẹ jẹ́ àwòrán àwọn ọmọ Israẹli náà. Jacob lọ́lọ́run sọ di Israẹli náà. Èèyàn kan ṣoṣo lọ́lọ́run sọ di odidi orílẹ̀-èdè. Ó dẹ̀ yìí dúró tí wọ́n dènè lẹ́nu. Ó ní kò sí ìlú kan bó lè kí kọ́ pa Israẹli tó bó lè kọ́ kéré tó kò sí ìlú tó lè borí ẹ̀. Má jẹ̀ mọ́ lọ́hùn. Kò sẹ́ni tó lè borí ẹ̀ o. Obìnrin ń jagun ní ilẹ̀ Israẹli náà. Àwọn sójà àwọn obìnrin ló pọ̀ lọ́n kọ́kọ́ lọ sójú ogun. Fusion dẹ̀ lọ́ fi ń jagun tí ẹ̀mí bá ti dé báyìí pogun báyìí ń bọ̀ ẹ lọ báyìí wọ́n lọ ní adẹ̀ borí. Ṣùgbọ́n tó bá lọ láṣẹ pé ohun Ọlọ́run ọmọ àpá ọ̀rẹ́ ni. Ẹ tí rẹ̀ ń tọ́ kọ ìdí ìbọn tì tí ẹni tó yìnbọn kọjú ìbọn ẹ sára ẹ̀ tó jẹ́ èyí tó jẹ́ pé. Ẹni tó kọ̀ ní sí lókun. Tó kú. Mo ti ṣẹ́ fún èèyàn rí ní bíbá iná nígbà yẹn mo wà mí by that's 1990 kí n ná nígbà yẹn táyé wá lọ́gọ́dẹ. Mo ní mò ń bọ̀ wá bá ẹ lé ẹ lóru máa ṣe yẹn. Ó ní àtàgọ́ mẹ́rin mo náà ń tì ó léde wa náà. Ó ní báwo máa ṣe rí mọ́tò àbí kankan. Mi ò kóhùn ṣọ́ọ̀ṣì mi ò kóhùn bí màá dọ́dọ̀ ẹ̀. Mo dẹ̀ dọ́dọ̀ ẹ̀ mo dẹ̀ lọ parí iṣẹ́ tí màá ṣe. Torí àwọn àgbà ni mi ò dẹ̀ kóhùn ní àdẹ̀ parí iṣẹ́. Mo débẹ̀ wájú Ọlọ́run àti ènìyàn mo dẹ̀ parí iṣẹ́. Òun náà rí mi náà. Fúnra rẹ̀ ó dẹ̀ wà dúpẹ́ nítorí pé òun rí mi. Tí àwọn èèyàn ń béèrè pé báwo mo ṣe mo wà ń bí mo dẹ̀ wà mo dẹ̀ gbàgbé gbogbo yẹn. Mo kọ́ gbàgbé gbogbo yẹn. Bóyá ni mo di méjì mẹ́fà ní. Ẹ bá ní mo di méjì déédéé. So Adébàdé parí iṣẹ́. Ẹ gbọ́ agbára wà mí tó wà òun lọ́ ṣe gbé àpótí ẹ̀rí tí Mósè gbé gangan tó jẹ́ pé wàhálà tí Mósè òfin mẹ́wàá tí Mósè kan tó wà nú ẹ̀ ìlú mi ló wà up to the lane. Inú Báíbù ni wọ́n ló wà Ísírẹ́lì ìjọba. Bẹ́ẹ̀ ni ìlú mi ló wà léni ní mo di ibẹ̀ ló wà léni. Ṣé ẹ̀yà tí wọ́n ṣe lọ́gbọ́n? Ẹ̀yà ẹ̀kọ́. Òun gangan ni. Ìjọba ibà yàn náà báwo ló ṣe jẹ́? Very good. Nígbà tí àkókò ìmọ́tótó náà ní òun fẹ́ dá ẹ̀sìn àwọn baba ńlá wa tó jẹ́ tóun Ọlọ́run gbé kalẹ̀.
hàn pé kò sí ohun ẹ̀sìn kan tó parẹ́ látàyé Ọlọ́run, kò sí o, kò sẹ́sìn kan tó parẹ́. nígbà tó máa lọ gbé àpótí ìwà wọn ní ká kọ́ ngbà iná ní ìlú anabi, ìlú dádì ní ọ̀hún, Ọlọ́run ní ìlú tó gbé ti bí wọn lòún fẹ́ padà jókòó sí. bàbá dẹ̀ ti kó for donkey years tó ti ń ṣiṣẹ́ oṣù tó ń ṣiṣẹ́ ìjọba for donkey years tó ti kó ń pé lu àwọn Ọlọ́run pé bẹ́ẹ̀ ni kó padà sí. ó dẹ̀ padà, ó dẹ̀ ra ilẹ̀ kan, ó wá súnmọ́ ìgboro. Ọlọ́run dẹ̀ ní àti gbòòrò ìgúnnukó alágẹmọ pátápátá ibẹ̀ la fi kọ́ ṣọ́ọ̀ṣì sílẹ̀ ni. ìgboro àti gbọ́ alágẹmọ ẹ̀kọ́ mo sọ tí wọ́n ń dáwọn alágẹmọ tó ràn wọ́n ló ibẹ̀ lọ kọ́ ṣọ́ọ̀ṣì sílẹ̀ ni. ṣọ́ọ̀ṣì 8 ni, ọ̀pá 5 pọ̀, 3 wà lọ́tọ̀ọ̀tọ̀ ń bẹ̀ lójú kan. náà ń gbà tó máa gbé àpótí tọ́run sọ pé ó máa lọ gbé àpótí ìwálé. ṣọ́ọ̀ṣì yẹn ń gbà tá nǹkan mo pẹ̀lú àwọn tájọ fọ́pílà tó bá lọ tá bá kọ báyìí tó ànábì bá máa dé wọn náà sọ pé a ti ṣe mistake, a gbọ́dọ̀ fọ́pílà yẹn a máa fọ́ owó tọ́nà síbẹ̀ yẹn kọ́ tó gẹ̀ẹ́tì ẹ̀ ń pẹ́ gẹ́gẹ́ bí ilé tí Solomon kọ́ tí àpótí ẹ̀rí ń gbé tí Mósè fi aṣọ kọ́ exactly bẹ́ẹ̀ ni akọ ló wà mẹ́ẹ̀dì nílé ni toró ní yàrá tí àpótí ẹ̀ gbọ́dọ̀ wà. ẹ jẹ́ sọ fún yín kí àpótí tó dé gangan wọ́n ń kọ́ ilé yẹn lọ́wọ́ ńbẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ wọ kọ́lọ́dì kankan that on this should be plain white on this trouser and first and all the garment méjì ni irú garment mo wọ̀ yìí tó dé orúnkún ẹ máa wọ̀ kan tó máa wọ́lẹ̀ òun náà lọ fi ń ṣiṣẹ́ ẹ bá fẹ́ gòkè òun náà lè máa fi gùn ànáfi ti rán pátá ọ̀fẹ́ ló máa fún wọn bí 4 fún anybody singlet ọ̀fẹ́ máa fún wọn lọ́fẹ̀ẹ́. Ghana kan àṣẹ kò change pátá ìdí ẹ̀ pátá black ló wọ̀ ó dẹ̀ ń ṣiṣẹ́ lórí ibẹ̀ àwọn tí gbàgbọ́ tí ẹ̀rí dé o ó dẹ̀ ń ṣiṣẹ́ ń bẹ̀ lórí òkè wọ́n wá break ó tó wá lọ mu sìgá ó wá padà bó ṣe ń ṣiṣẹ́ lọ iná kan déédéé yọ láàrin ìlú tó jáde SUV ẹ̀tẹ́nìkan lè sọ pé iná bá wá látọ̀run ṣe mọ̀ pé kọ́ mọ́ ògùṣọ̀ kó ráǹdì ẹ̀ pé kọ́ finá sí kọ́ wá mú kọ́ tábí ọ̀fà kọ́ máa lọ bí ariwo ṣe tá lù náà nígbà yẹn iná lọ́run iná ọ̀run iná látọ̀run ó dẹ̀ lọ látàrí ìlú ó dẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì yẹn Ọlọ́run mú Bísí o iná ọ̀run ti fẹ́ jó ṣọ́ọ̀ṣì Bísí wo ní Bísí ṣọmọ kó àwọn láìkẹ́ ẹ̀ ó dẹ̀ wọ ṣọ́ọ̀ṣì tabernacle kékeré ṣọ́ọ̀ṣì àti ṣẹ́ẹ̀sì nọ́mà tí gbogbo èèyàn lè wọ̀ ó wọ ọbẹ̀ ó gbojú wúlò ó dẹ̀ jáde ó tún padà lọ sókè ó dẹ̀ lọ sẹ́yìn ibi tí bọ̀bọ̀ yìí ti ṣe ó dẹ̀ stap bọ̀bọ̀ yẹn ó jó gbogbo aṣọ ẹ̀ ó jó ráǹdì ó wá fi pátá yẹn lẹ̀ kó jó pátá yẹn gbogbo aṣọ bíi ṣòkòtò aṣọ tó gùn eléyìí tó wọ̀ ṣòkòtò tó wọ̀ ó jó mẹ́tẹ̀ẹ̀ta ránì wàá jó pátá yẹn ó jábọ̀ látòkè bàbá tó jẹ́ engineering building constructor wa Ọ̀ṣùkọ́yà Mr. Ọ̀ṣùkọ́yà níjọ́ ẹni bàbá yẹn gbóhùn pé Ọ̀ṣùkọ́yà páàkì ẹ̀ kó gbọ́dọ̀ kú síbẹ̀ páàkì ẹ̀ wọ́n sáré páàkì ẹ̀ síta ó dẹ̀ kú. ọmọ Ghana yẹn kú. ó kú o that very day. ọmọ ìjọ náà ni ọmọ Ghana yẹn já. àwọn tó wá kó iṣẹ́ kì í ṣe ọmọ ìjọ wọ́n bá yan kò sọ ṣùgbọ́n wọ́n sọ ìlànà. wọ́n ti sọ gbogbo anybody kó tó ṣe o pátá gbọ́dọ̀ mùsùlùmí gbọ́dọ̀ ṣe. wọ́n ní ó lè lọ́kọ́ máa mùsùlùmí náà ó wá ṣàìgbọràn ó pátá dúdú ó tún mùsùlùmí níjọ́ yẹn ló kú. pátá dúdú yẹn nìkan iná yẹn òjò. kò jó ó fi nǹkan lè mọ nǹkan tó ṣe. one of my sister ní ìjọ yẹn on Shabbat Saturday and Friday mo ṣe bàtà ọ parí ìsìnkú lọ́sọ̀ ó ń fọṣọ àlékàdé lù ọwọ́ ẹ̀rọ ó fi ìyẹ́ gba ó kàn déédéé pé ẹyẹ ló gbá mi lọ́wọ́ ẹyẹ ló gbá mi tó ń gbọ̀n. ṣàpọ̀ ọ̀rọ̀ ó wà ní wọn ní onílé. ó wá ṣiṣẹ́ torí Saturday ò gbọ́dọ̀ ṣiṣẹ́ kíṣẹ́ tó bá lọ ṣọ́ọ̀ṣì ó gbọ́dọ̀ wà nù yàrá ẹ̀ ó gbọ́dọ̀ dáná gbọ́gbówó wá fún ò gbọ́dọ̀ gbà
ó gbọ́dọ̀ tajà láti that's Friday 6 títí di alẹ́ Saturday ẹ gbọ́dọ̀ ṣe kíṣẹ́ kankan oúnjẹ tó máa jẹ gbọ́dọ̀ pìpì àìlẹ̀ kí. kí ló bá ti wá tajà fún kọ́sítọ́mà ẹ̀ wá gbó wá nígbà yẹn. ó gbọ́dọ̀ gbà. ìyá lọ́wọ́ gbogbo gbé padà wá ó gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ni níjọ́ Sunday. Sunday ó lè gbà Sunday. ó lè gbà Sunday. òun wá ń fọṣọ ọwọ́n ọ̀nà ẹ̀kẹ́jì ó tún ṣe irú ẹ̀ ó kú straight wọ́n lù pa ni. period time èèyàn kan ṣe period ẹ̀ ó parí ẹ̀ ó ti múra ṣọ́ọ̀ṣì wọ́n ní wá nǹkan ní aṣọ ṣé abẹ́ ṣe mọ̀ pé ńgbà àwọn màmá wa aṣọ ló máa ń lò aṣọ tó lò wá fọwọ́ ka ó dẹ̀ lọ ṣọ́ọ̀ṣì ó ti fọwọ́ kan ẹ̀ mọ́ nígbà tó máa bẹ̀rẹ̀ period yẹn kò dá mọ́. ó ní pé fọ́ kan aṣọ tó fi ṣe. period ó tó lọ ṣọ́ọ̀ṣì. nígbà táwọn afi máa dé tètè dé wọn travel tọgbọ́ gbàdúrà fún wọn sọ pé kó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó ṣe ń pòrò bóyá ànábì ló ní ṣọ́ọ̀ṣì àbí agbá kan wà tó yàtọ̀ sóhun Ọlọ́run póhun Ọlọ́run ni. ẹni tó dá ìjọ ọlẹ̀ fún ara ẹ̀ ok wọ́n dé láti Jerusalem ọdún kan wọ́n ti kọ́ tó dé lọ́ọ́ ti ń pè wá wò lọ́níyà ẹ̀ ń pè ẹjọ́ o ànábì ti yàtọ̀ sí ànábì àwọn màlẹ́kà tó ń bá ànábì bọ̀ wọ́n lágbára o ẹ má focus kéèyàn fi àyà pàdé ànábì ní aago kan máa lù ú ni ẹ má fàyà pàdé wọn o ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ wọ́n dé lóòótọ́ wọlé gbogbo anybody go away tó bá máa jáde ní yàrá wọ́n ti máa lu aago wọ́n máa lu aago nínú yàrá wọn lókè torókè ni àwọn ọmọ wọn dẹ̀ wá nínú yàrá wọ́n máa lu aago yọjú kó má pàṣẹ ẹni tí ó máa pàdé wọn ọmọ wọn Bùnmi ló ń jẹ́ second wife wọn ó dẹ̀ láyọ̀ dẹ̀ pàdé wọn ọjọ́ náà ló kú ọmọ tó bí fún ẹ mo sọ. gbọ́n àgbo yẹn tó pàdé wọn. kó dẹ̀ padà bẹ́ẹ̀ wọ́n pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ìjọ náà náà màlẹ́kà ló. wọ́n ti gbé àpótẹ́rì dé gbà yẹn. tipẹ́. báyìí tí ìbára sọ wọ́n ti gbà pọ̀lì lẹ́yìn ṣé Jerusalem ti lọ gbé wa ni. Iléṣà kẹ́. Jerusalem. nígbà tó máa lọ gbé ànáfíà lọ pẹ̀lú àwọn tó ní kọ́ lọ wọ́n dẹ̀ gbé wọ́n dẹ̀ rí gbé ní easy nílùú tó jẹ́ pé kíní ẹ̀dá wà níbẹ̀. sáwọn ará Jerusalem ni wọn mọ̀ pé ọmọ tó wà. ìyẹn ni mo ní sọ ẹ jẹ́ mọ̀ pé wọ́n dé airport wa ń bí àwọn kíni a ti ń pè immigration ó ṣàǹ pé àwọn kan ní àwọn méjì ń pa àwọn fẹ́ mọ nǹkan tí bàbá yẹn tó rámpù sínú àpótí àwọn kan dáhùn pé bàbá yìí ti ń lọ travel ẹ̀ ti pẹ́ kì í ṣe èèyàn kéèyàn pépà ara ẹ̀ ń tọ́ fi kọ́fà àpótí lásán lọ́fàyà wọn ò rí wọn dè ní ẹ̀sọ́ mo sọ openly yẹ mo sọ náà ò rí wọn dè ní eléni bí ọkùnrin ò bọ́rìn lọ ni wọn ò rí wọn dè ní eléni ń pẹ́ ya pépà ara ẹ̀ kúrò. ṣé bọ́n ti ya pépà yẹn àpótí yẹn wọ̀n ni. kó hàn yẹ mọ̀ pé wọ́n ti kan box tó ti gbé kíní ẹ̀ sọ wọ́n rápò kíní ẹ̀ òun lọ́ fàyà lásán àwọn méjèèjì ò rí wọn dè ní eléni. sọ àwọn tó kó ní pé kọ́ máa lọ. kí ló dé tó kù. kí gbogbo immigration kí gbogbo sáàfù airport ọba disappear. kí ló tó kù. wọ́n wá pòórá. tó fi gbé wá wọ́n wá gbé wá bẹ̀ níbẹ̀ surprise méjì ṣẹlẹ̀. àwọn ọmọ tó tẹ̀lé wọn náà lọ gbé dání. àwọn ẹ ti wà nú ẹ̀mọ́ ti wà nú àwẹ̀ dáadáa àwẹ̀ oṣù mẹ́ta. wà tó bá máa gbé náà tó bá máa gbé wọ́n ti máa ń wà ní yàrá kan for 21 days pẹ̀lú àwẹ̀. wọ́n dẹ̀ ṣe gbé ọ̀rẹ́ tó ń gbé bẹ́ẹ̀ lọ́dọọdún ni. ó tún wọ́n sọ pé àpótẹ́rì tó ń gbé lọ́dọ̀ mọ́ sórí wọn láti kò ṣe eléyìí tó wá láti tó wà ní báíbù nìyẹn sínú báíbù wọn lẹ́ni pé bàbá lọ gbé wá ní Jerusalem. bẹ́ẹ̀ ni. ìyẹn dẹ̀ ni wọ́n ń gbé lọ́tọ́ dẹ̀ bínú wọn lọ́dọ̀ bàbá Captain Abiodun. Captain Abiodun ṣe rí Ọlọ́run ṣe kinní kan níbẹ̀ yẹn ní orí òkè Ẹ̀rìmọ̀ orí òkè Agelu Ọlọ́run kọ́lé àwọn àpótí kan sọ pásánà lágelu tọ́pá ọba tó ń rìn bẹ́ẹ̀ ni lórí òkè tó ń lò níbẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ ni yẹn náà wọ́n rí lórí òkè yẹn ni. ìlú òní Agelu yẹn wà. ọ̀nà Ọ̀yọ́ Ọlọ́run
ọ̀nà ìyọ́ Ọlọ́run ló wà. So àpótí ẹ̀rí wà ń bẹ̀. Àwọn àpótí ẹ̀rí dẹ̀ tí wá wà lóríṣiríṣi kí náà ń ṣe èdìdì ní ọ̀pọ̀ ìtẹ́ pọ̀tọ̀pọ̀ dẹ̀ ló sí. Ṣé mọ̀ pé Ìjẹ̀bú máa ń pe kinní kan ní kíni òṣà tó máa ń gbé sílé tó máa ń ṣe wọ́n máa ń gbà á sílé kíni ifá kọ ọ̀sán nǹkan. So bí ó dàbí àwọn odò máa ń pè ní ìmọ̀lẹ̀ so mi ò mọ orúkọ mo ti gbàgbé tó máa ń gbà ó dàbẹ̀ ẹ mọ̀ pé kọ́ di èdìdì báíbù kọ́ di báíbù ni kọ́ di kó ní àwọn àyájọ́ pẹ̀lú àwọn holy name tó máa fi di tó ń perform àwọn àtọwọ́dá ló pọ̀ níta lẹ́nu gbọ́tọ̀ ọ̀dọ̀ wa yìí tí mo confirm pẹ̀lú agbára wọn ń gbé jáde o ẹ̀kan náà ló wọn ń gbé ẹ̀kan tó bá gbé wọ̀lú nílùú wa kò sí alágẹmọ bẹ̀ mọ́ ẹgbàá jáde ti gbé kinní síbẹ̀ ọbẹ̀ alágẹmọ náà rèé gbọ́dọ̀ àwọn alágẹmọ bẹ̀ kú. gbogbo ìgbòho alágẹmọ náà fi kọ́ ṣọ́ọ̀ṣì gbogbo ìgbòho alágẹmọ. alágẹmọ wà ń bẹ ti gbòòrò wà ń bẹ gbogbo àwọn ti gbé wá bòmí fún wọn tipẹ́tipẹ́ so kò sí alágẹmọ lù wá mọ́ alágẹmọ ò tó gbàdúrà mọ́ tó bá ń bọ̀ láti Ìjẹ̀bú-Òde ìlú alọ́ máa gbà lọ sí ibẹ̀ fún níjọ́ tí ìjà máa ṣẹlẹ̀ yìí àyẹ̀wò ọ̀ṣọ́ ara a ti parí ẹ̀sìn ká wá wọ ká change àti ń change ẹ gbọ́ pé wórówóró ẹjọ́ alágẹmọ fẹ́ kọjá obìnrin kì í wo anabidẹ̀ ní yáyáyá ẹmúra kíá ká tètè máa lọ igbó kékeré ó dàbẹ̀ ní pé káwa wà níbí káwọn kan bẹ igbó kékeré ló bọ̀ lójú ó tún ti wá pé alágẹmọ náà òun fẹ́ kọjá o ẹjọ́ àti múra ń pé ṣe mọ̀ pé àwọn obìnrin ọ̀hún tó ẹ̀kẹta tó wá ń pé alágẹmọ sọ pé kò sẹ́ni tó lè dìhun lọ́wọ́ nínú bàbá ànáfi wá sọ fún alágẹmọ o ẹ̀ ń táwa wá sìn bàbá tó bí bàbá alágẹmọ tó lágẹmọ ni o fàlàfi ànáfi ṣe ni kẹ́nìbọ̀dì tún padà sí sùtánà nìyẹn àlọ́ mọ́lẹ́ nì káwọ́ sùtánà wọ́n ṣe bẹ̀rẹ̀ sí kọrin ni máìkẹ́ ló ṣẹ́gun yàrá sọ kalẹ̀ wá lónìí o lónìí níṣẹ́ bá ṣe bẹ̀rẹ̀ orin kẹ́ wọ́n á di pé wọ́mú mọ́lẹ̀ alágẹmọ tó bá yọjú o wọ́mú mọ́lẹ̀ wọ́n ń bọ̀ lóòótọ́ gíra wọ́n gbé ẹni wọn dání ìkan kíní ìyẹ́ ayé kò tán ìkan fi sí òkìbọ̀ bó fẹ́ nu dìímù ni ìgbàjàpá wà lọ́rùn ẹ̀ ìrìn ẹ̀ ló musẹ́ lọ́mbọ̀kùn tọ́ḿbọ̀ táwọn kọrin wa ṣẹ́rí tó máa sá eré kọjá tààrà sàn yìí gbogbo oṣù búlù rẹ̀ àwọn tó escape débẹ̀ fún yín pé kí ló dé àtẹ́ní àti gbogbo ohun tó rù títì ni wọ́n débẹ̀ fún èpè náà tó fi sàwọn náà pé wẹ́ẹ̀ máa kú rí bẹ́ẹ̀ wẹ́ padà bó ṣe ti wá anabi sọ pé olórí ẹ̀wọ̀n ló máa kú sí ẹ̀wọ̀n ló dẹ̀ kú sí lóòótọ́ bẹ́ẹ̀ ni àtìgbà yẹn kò sí alágẹmọ yẹn kan mẹ́rin wọ́n wá lọ bá bàbá Awólọ́wọ̀ wọ́n lọ fẹjọ́ sùn Awólọ́wọ̀ ní pé ṣé ó gbé pè dání ó ní kàn ní wọ́n mú owó mọ́lẹ̀ ẹrù táwọn gbé wá bẹ̀rẹ̀ sí wọ àwọn ọlọ́run bọ́n ṣe ṣubú nìyẹn tẹ́rà sán lọ́sàn gan. That church. kí làwọn olóòwò sọ fún wọn bàbá kí ni bàbá olóòwò sọ fún wọn. ó ní gbàtẹ́ ní kò ṣe pé ẹni ẹlọ́kọ tó ń jà àgbà náà ti respect church yẹn up to date church yẹn ń ṣe àpótí ẹ̀ ń wà níbẹ̀ adẹ̀dúpẹ́ fọlọ́run níbẹ̀ títí dáadé fi kú now lọ́run ṣe àgùnkàn tó ń ṣe kiri àtìgbà náà ni pé tí a ní Mr. Cole tó yẹ pé kọ́ máa sọ̀rọ̀ mú tó ti fi sọ̀rọ̀ mọ́ ni máa sọ̀rọ̀ ṣe bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹ lè débẹ̀ kẹ́ gbàdúrà wọ́n ń ṣọ́nà fún yàn gẹ́gẹ́ bí tẹ̀lé sí ṣọ́nà yìí wọ́n ń gbàdúrà fún wọ́n ń ṣẹ̀ṣẹ̀ ẹ kọrin ẹ gbàdúrà wọ́n ń ṣe níbẹ̀ agbára tó wà níbẹ̀ Ọlọ́run ló sọ pé òun gbọ́dọ̀ lọ sí television house lọ sí radio house Ọlọ́run sọ pé òun fún àwọn ló máa darí àwọn èèyàn ṣèbáwọn press wà bẹ̀ tọ́jú oṣù mẹ́ta òkè ọkọ̀ fridge wa nígbà tó ń gbé Holy Mary torí Holy Mary ni màmá máa ń gbé yes Holy Mary ni màmá máa ń gbé àpótí Holy Mary
Captain Abiodun kì í ṣe ti àpótí Olímèrì ni màmá ń gbé. Olímèrì náà ń gbé láwòyọkùn, wọ́n máa ń gbé lẹ́kọ̀ọ́, wọ́n máa gbé lọ sẹ́kọ̀ọ́ lọ́dọọdún. Now wọ́n wá ń gbé àpótí wọ́n coverage ẹ̀, wọ́n dé studio wọn ò rí kankan. Wọ́n ṣe lẹ́kìnní ẹ̀kẹta lọ́sẹ̀ṣẹ̀ wá fún ara wọn pé ẹ̀sà. Wọ́n wá wẹ̀yàn kan pé báwo làwọn ṣe lè bá Ànàbí sọ̀rọ̀. Ní pé àwọn ti miss pẹ̀lú for 3 months. Àwọn coverage pa àwọn ń gbá research, àwọn ò rí nǹkan kan àìmọ́. Àwọn ti béèrè lọ́wọ́ yín, yàrá yín free pẹ̀lú anybody. Ẹ ní kọ́ńbọ́ọ̀dù. Dípò pé yọ máa gbé nǹkan síbẹ̀, bẹ́ẹ̀dì ní kọ́ńbọ́ọ̀dù bàbá. Ibẹ̀ lọ kó gbogbo aṣọ tó ní láyé àti lọ́rùn sí. Orí bẹ́ẹ̀dì ni. Ilẹ̀ lásán ni bàbá ń sùn títí ó fi kú. Bàbá ò gba dírẹ́bà kó gbọ́mọ ọ̀dọ̀. Bàbá ló mọ ọ̀dọ̀ ara ẹ̀. Òun dírẹ́bà ara ẹ̀. Kò tẹ̀ síbi tẹ́ ẹ̀ lè wọ̀ níbẹ̀. Tó bá ti wo díẹ̀ ní tó ti pa òfin wọn mọ́ o, tó kì í jẹran tó kì í jẹ ẹja o. Now wọ́n ṣe àsọ fún wọn pé ó dà tọ́jú yìí ẹ̀ coverage ẹ̀. Àwọn ọlọ́run sọ pé àwọn làwọn bò pé tí wàá tọrọ wọn fún yín. Títí wọn táwọn ọmọ ìjọ ń ṣe ń bẹ̀ nítorí àwọn press wà ń bẹ̀ tí wọ́n jáde àwọn ẹni wá gbé fún wọn. Wọ́n rí gbé síta. Ẹ ṣeun gan-an.